Akí gbogbo ẹ̀yin tí à ń wò wá, à ń ṣe ìpàdé ní Ministry of Culture and Tourism ti ilẹ̀ olómìnira Benin ní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2023. Excursion tí àwọn gbogbo ọmọ ẹgbẹ́ Aebajiogbe ṣe wá ṣe ní ilẹ̀ olómìnira Benin, léyìí tí a ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún ìjọba, léyìí tí wọ́n sì ní láti fún Minister Culture and Tourism ní àbọ̀ ìpàdé yìí. Àwọn tá a ṣe ìpàdé yìí ni èmi Oloye Tolulase Oguntosin kábíyèsí ALAJASE àti àwọn olóyè tó kù pẹ̀lú àwọn ìjọba ilẹ̀ olómìnira Benin nípa tourism, nítorí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa fẹ́ wá fún tourism. Ẹ lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ohun tó lọ nínú ìjọba ilẹ̀ olómìnira Benin nípa excursion tá a fẹ́ ṣe àwọn ọmọ iléèwé wa nínú fídíò tó yẹ ṣe ṣe. Ẹ ṣeun. How to learn the alphabet. So you can learn the alphabet through YouTube without teacher. Okay. You can learn everything in class 1, class 2, class 3, class 4, class 5. So all these 5 classes, 2 weeks.